ilé-ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n lọ yẹgi fún ikọ̀ ọlọ́pàá tó yìnbọn ṣekú pa agbẹjọ́rò obìnrin Bolanle Raheem láyàjọ́ ọdún kérésì ọdún tí ó kọjá. ilé-ẹjọ́ gíga tó wà nípìnlẹ̀ Èkó ti ṣe ìdájọ́ aláìláàánú ìdájọ́ ikú fún ọlọ́pàá tó yìnbọn pa agbẹjọ́rò obìnrin Bolanle Raheem lọ́jọ́ kérésìmesì lọ́dún tó kọjá ọdún 2022. adájọ́ Ìbírónkẹ́ Àrízìn tó gbé ẹjọ́ náà ní kí wọ́n lọ yẹgi fún ọmọ ikọ̀ ọlọ́pàá náà Drivetv títí tí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu rẹ̀. onídàájọ́ Àrízìn gbé ìdájọ́ náà kalẹ̀ lẹ́yìn tó ní afurasí ọ̀hún jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. ṣáájú ni ọmọ ikọ̀ ọlọ́pàá náà Drivetv sọ nínú àwíjàre rẹ̀ pé òun kò jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kan òun. oṣù mẹ́wàá gbáko ni wọ́n fi ṣe ẹjọ́ náà pẹ̀lú onírúurú ìwádìí kí adájọ́ tó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lọ́jọ́ ajé Monday oṣù kẹwàá yìí. lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ agbẹjọ́rò Babájídé Martin sọ ó ní ìjọba ní inú dídùn sí ìdájọ́ tí ilé-ẹjọ́ gbé kalẹ̀ tí gbogbo mọ̀lẹ́bí olóògbé náà sì dúpẹ́ púpọ̀. ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Èkó gbé ìdájọ́ ọlọ́pàá Drivetv tó ṣekú pa agbẹjọ́rò obìnrin Bolanle Raheem lọ́jọ́ kérésìmesì ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2022 kalẹ̀. lọ́jọ́ kérésìmesì ni ọlọ́pàá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ DSP Drivetv yìnbọn pa agbẹjọ́rò Bolanle ní agbègbè Àjá. àwọn ọlọ́pàá mẹ́ta ló wà níbẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú ẹbí Bolanle. Fáńdì fi ara han ilé-ẹjọ́ lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá buwọ́lu ìdánidúró rẹ̀ lẹ́nu iṣẹ́ fún ìgbà díẹ̀ nítorí ẹ̀sùn pé ó ṣekú pa agbẹjọ́rò obìnrin ìyáàfin Raheem. lọ́jọ́ ọdún kérésìmesì ọdún 2022 ní ìṣẹ̀lẹ̀ náà wáyé níbi tí agbẹjọ́rò obìnrin náà Bolanle Raheem ṣe jáde láyé nígbà tí ọlọ́pàá kan yìnbọn fún un nínú mọ́tò rẹ̀. gẹ́gẹ́ bí ohun tí ọkọ obìnrin náà sọ lásìkò ìgbà tí ó ń sọ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀, ó ní níṣẹ́ làwọn ń bọ̀ láti ilé ìjọsìn ni àwọn ikọ̀ ọlọ́pàá náà dá àwọn dúró fún àyẹ̀wò tí àwọn sì dúró. ó ní ṣàdédé ní ìró ìbọn dún tí òun sì rí i pé ìbọn ti bá ìyàwó òun tó jókòó síwájú ọkọ̀ ní ìgbà àyà. ṣáájú làwọn ìjókòó ìgbẹ́jọ́ lórí ikọ̀ ọlọ́pàá tí ajẹ́rẹ́ ìwà àbàjẹ́ náà sílé lórí látàrí pé ọ̀gá ọlọ́pàá DSP Drivetv ọ̀hún tó yìnbọn sọ pé òun kò jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kan òun. Fáńdì sọ èyí lásìkò tó fojú balẹ̀ ẹjọ́ gíga tó wà ní Tafa Balewa Square ní ìlú Èkó lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. ó ní nítorí pé ọkọ̀ àwọn arábìnrin náà kò ní nọ́mbà ni àwọn ṣe dá a dúró, àmọ́ bí ìbọn ṣe jẹ́ ni kò rí àwíjàre kankan lé lórí. gẹ́gẹ́ bí ìwádìí tí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ ni pé wọ́n yọ ọta ìbọn lára Bolanle Raheem, bákan náà ni wọ́n sì rí ilé ọta nínú ọkọ̀ rẹ̀. ẹlẹ́rìí ọlọ́pàá tó wà nídìí ẹjọ́ náà jẹ́rìí lórí ìwádìí tí wọ́n ṣe lẹ́yìn ikú agbẹjọ́rò obìnrin náà Bolanle Raheem. ọlọ́pàá ọ̀hún Adéyẹmọ Olúbùnmi ní láti bí ọdún 21 tí òun ti darapọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà, ó jẹ́ kàyéfì fóun láti ní ìrírí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. ó ní ìwádìí òun fi hàn pé ọ̀gá ọlọ́pàá náà Fandi Drambi lọ́wọ́ nínú ikú agbẹjọ́rò obìnrin ọ̀hún, òun ló yìnbọn fún un nígbà àyà. agbẹjọ́rò àgbà nípìnlẹ̀ Èkó Mọ́yọ̀sọ́rẹ́ Onígbàjọ ló léwájú nínú fífi ọ̀rọ̀ wá ọlọ́pàá náà lẹ́nu wò bó ṣe ń jẹ́rìí ní ilé ẹjọ́. agbẹjọ́rò ní olóògbé Bolanle Raheem tó ń ṣiṣẹ́ fún iléeṣẹ́ Croston Homes Consulting ní ìlú Èkó, ó jẹ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní Nàìjíríà tí ó sì jẹ́ ògùn náà kan ṣoṣo lọ́wọ́ ìyá rẹ̀ káì. ilé ẹ̀kọ́ Ọlábísí Ọ̀nàbànjọ yunifásitì ní Àgọ́ Ìwòye ní ìpínlẹ̀ Ògùn ni ó ti kẹ́kọ̀ọ́ parí. arábìnrin agbẹjọ́rò tó ti dolóògbé ọ̀hún náà jẹ́ onímọ̀ nípa ètò ilé gbígbé tó sì ti lààmìlaka tí àwọn ènìyàn á sì máa lọ gba ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀. àmọ́ ní báyìí wọ́n ti gé ẹ̀mí rẹ̀ kúrú nípa yíyìnbọn fún un láìṣẹ̀ láìrò mà ṣe o. lẹ́yìn gbogbo atótónu yìí ni agbẹjọ́rò náà dá ọkùnrin ọlọ́pàá náà lẹ́bi tí ó sì ní ó jẹ̀bi ikú, nítorí náà kí wọ́n lọ yẹgi fún un. This is not the final stage. It's just like a football competition.
There's the primaries, there's the quarterfinal, there's the semi, and there's the final. So when we read the judgment, you know what step. You would also hear when she said, when I asked for a copy of the judgment, and my Lord says she knows we want to move forward. It's not yet over until it is over. Are you confident that you're going to approach? I haven't said so. I said when I read the judgment, I'll know what next step to take. He has the right of appeal, so we can decide we want to take it up or not. Do you have any regrets taking up this case? I don't. The Spirit of the Lord directed me, and I know He didn't direct me. I did it on pro bono. All of us cannot just cast aspirations because we have one bad egg and believe all of them are bad. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.